ẹ já farabalẹ̀ gbọ́ ká tó sọ̀rọ̀ nípa ẹ̀. ọkùnrin ayé ṣọmọbi tó ń lọ ibo ló ń lọ gẹ́gẹ́ àràtà emu dání àmì àṣẹ. kí wàá la ṣe fẹ́ ṣàyè sí báyìí o ẹ̀yin ẹwà arábìnrin tó dúró yìí òun àtọkọ rẹ̀ ṣàyè sí báyìí o ẹmu ni wọ́n ń tà wọ́n sì ẹ̀yin ẹwà arábìnrin tó dúró yìí lójoojúmọ́ wọ́n lè kó ogún kẹ́ẹ̀gì 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń tà lójoojúmọ́ ó sì lẹ́mu ni èmi wá ń rò pé nígbà táwa wà lọ́dọ̀ tá a bá rí ibi tí wọ́n ti ń ṣẹmu kẹ́ẹ̀gì 4 lítà kékeré òun ó lè fẹ́ lò tọ́jọ́ 2-3 lọ́rùn ọ̀pẹ kó tó di pókún irú ẹmu wa náà ń ṣe lé lásìkò yìí tó fi jẹ́ pé bí 20-30 kẹ́ẹ̀gì ni wọ́n mọ̀ pòdúsì lójoojúmọ́ àṣírí wọn padà tú o ẹ wo inú ọgbà àwọn arábìnrin yìí ẹ wo àwọn kẹ́ẹ̀gì tí wọ́n tó lẹ̀ lóríṣiríṣi ẹmu ni wọ́n ló wà ń bẹ̀ o ẹ wo àwọn báàfù ńláńlá ẹ wo àwọn dúrọ́ọ̀mù ńláńlá tán tó lẹ̀ ẹmu bí tẹ́mu tí wọ́n ti ń sọnù wọ́n wàá da mi sínú okùn báàfù wọ́n da oríṣiríṣi kẹ́míkà àti ṣúgà àti oríṣiríṣi nǹkan sí èyí ni wọ́n fi ń ṣẹmu tí wọ́n ń tà fáwọn èèyàn àwọn èèyàn sì máa rọ́ wìtìwìtì lọ́dọ̀ wọn wọn ò lẹ́mu làwọn ń rà àbájọ tó fi di pé oríṣiríṣi àìsàn ló ń jáde lára àwọn èèyàn lásìkò yìí nípasẹ̀ ìmọ̀kúmu kẹ́míkà tá à ń gbọ́n sínú ara wa ni o kí ló dé tẹ́ kúkú fẹ̀ kan jẹ́wọ́ ọ̀bùn kan dá sọ́rọ́ yín pé ẹmu yìí tẹ́ ń tà yìí o àgbélẹ̀rọ ni o kì í ṣẹmu tó wá látòrí ọ̀pẹ o ṣùgbọ́n wọ́n mọ̀ pé lẹ́mọ fáwọn èèyàn àwa náà sì máa sáré wìtìwìtì pé a fẹ́ mẹ́mu àbájọ tí nǹkan ò fi dàbí tàtijọ́ ayédèrú tí wọ́n ń sọ láyé ìgbásí àsáyé ò sí dèrú nígbà náà ayé ṣẹ̀ṣẹ̀ ń dèrú lásìkò yìí ni àbẹ́ ẹ̀rí nǹkan ẹ̀rí lóríṣiríṣi ẹ̀rí kẹ́míkà ẹ̀rí ṣúgà ẹ̀rí sakaríìnì oríṣiríṣi náà sàn pò mọ́ra wọn tí wọ́n bá sì ti ṣe tán bí ẹmu gẹ́lẹ́ ní òrì lójú àwọn aláìmọ̀kànmọ̀kàn àwọn náà sì ṣe pìrì wọ́n mọ ọgbọ́n dàánú láìmọ̀ pé kẹ́míkà ni wọ́n ń dà sínú kí ló dé tó fi wá jẹ́ pé ọgbọ́n rékèrèkè lójoojúmọ́ ní máa jáde nínú wa ẹ dákun níbo náà tó ti ń rí kẹ́míkà eléyìí nítorí ọlọ́run tẹ́yìn tó fi wá ń dọ́gbọ́n àrékèrèkè tó ń ṣe ẹmu tá a nígbàgbọ́ pé ó wá látọ̀run ni pé natural ni ẹ̀ tó ti wá sọ di tẹ́yìn tó fi kẹ́míkà pòpọ̀ yìí àmọ́ wàá ṣe nǹkan kọ́lọ́ mọ̀ wá ṣàánú wa ni èyí ni ẹ wàá mọ̀ kíyèsára o nípasẹ̀ pé mo fẹ́ mẹ́mu kẹ́míkà lẹ́lòmíì ti dà sínú tó sì ti ṣe àkùdé bá àlàáfíà ara wọn lóníranran ẹ wò wọ́n sì máa gbé jáde wìtìwìtì àárò pẹ́mu ni wọ́n ń tà ó jọ mí lójú nígbà tí ẹlẹ́mu bá ń kó kẹ́gì ẹmu jáde lóríṣiríṣi lójoojúmọ́ tí ọ̀pẹ rẹ̀ náà ló pọ̀ tó báyìí tí ń pòdúsì ẹmu rẹ̀rẹ̀rẹ̀ báyìí lójoojúmọ́ ẹ jẹ́ á kíyèsára o ẹ jẹ́ á máa fura o ẹ jẹ́ á máa fura o ká má dín ẹ̀mí ayé ara wa kù lórí ìmúkùmù tá à ń gbọ́n sínú káàkiri bóun la wá ṣe fẹ́ dá òríjínà àti gèǹde mọ̀ báyìí nígbà tẹ́sẹ̀ ẹran ti dàpọ̀ mọ́ ti tèèyàn torí eléyìí ẹ jẹ́ á ṣọ́ra wa o kọ́lọ́n kó ṣàánú fún wa abẹ́ ẹ̀rí ńlẹ̀ lóríṣiríṣi ẹ̀rí kẹ́ẹ̀gì rẹ́rẹ́rẹ́ ẹ wò ó kí wọ́n ṣe ń ṣe wìtìwìtì torí ọlọ́run wọ́n sì ṣe gẹ́lẹ́ bí ẹmu sì ní ó rí ẹ̀ tí ò bá kíyèsára òun sá mọ́ gbọ́n ọ̀nù sáà ni láyé ìgbà kan wọ́n á ní tí gbóná bá ṣe é lé kí wọ́n fẹ́ mú wọ́n lé ẹ dákun ṣé tí wọ́n bá fi rú ẹmu alágbélẹ̀rọ ilé ìwọlé só lè ṣiṣẹ́ ẹsẹ̀ tán ràn gan-an àmọ́ wàá ṣe nǹkan táwa ló kù tá a gbàgbọ́ sí báyìí mọ́ nígbà tẹ́ ẹ̀ tó ń dọ́gbọ́n sẹ́mu tẹ́ ẹ̀ tó ń po kẹ́míkà pọ̀ tẹ́ ẹ̀ tó ń pè lẹ́mu
kọ́lọ́hún kó ṣàánú fún wa mà ní àbí kí la fẹ́ pè é lé ìbá ìtorí ọlọ́run kọ́lọ́hún kó ṣàánú fún wa o torí ìdí èyí ẹ jẹ́ á fura o ìfura lóògùn àgbà ìfura ní àgbà oògùn kọ́lọ́hún kó sì mọ́ ọ sọ wa ẹ jẹ́ á ṣọ́ra fún àwọn nǹkan tá à ń dànù lásìkò yìí ẹ sì jẹ́ á ṣọ́ra fún ìmúkùmù tá à ń mú kọ́lọ́hún kó ṣàánú fún wa ẹ ṣeun. bàbá oníròkò mọ̀jáyé ẹ ṣàkíyèsí pé bí àìsàn kidney problem tó wá pọ̀ ní ìsìn tó wá di tọrọ fọ́n kálé bí gbàgbẹ́gbà àgbáyé rí àtọmọ owó àti nǹkan kan àwọn àìsàn tí à ń pọ́ ọmọ kékeré tí ní hypertension. bẹ́ẹ̀ni. wọ́n ní bp ọmọ kan báyìí àìjọ ni ọmọ kékeré ọmọ secondary ọmọ primary school. ẹ ń gbẹ pé wọ́n ní bp bp gbọ́dọ̀ máa ha yìí ṣé mo sọ fún ẹ kan tá a máa ń lọ nígbà mo ní tí wọ́n fẹ́ ṣe àwọn ọbẹ̀ yẹn súùpù yẹn mo wá rí tí wọ́n wá ń já kéde tí ń pè magi oníyọ̀ wọ́n bọ́ọ̀kì ni o wọ́n dà sínú ẹ̀rọ yẹn báyìí mo lọ pàdé ẹnìkan bẹ́ẹ̀ bá dúró bá wò mí ní iye ṣé ikú rèé. àwọn tá à ń jẹ tá à ń mu lásìkò yìí. ṣé o rántí ìgbà ayé ẹ̀ńtà náà. ẹ̀ńtà náà tẹ ma tó máa mix. àwọn kíní kan tẹ máa mú sorry ẹ̀yin ti dàgbà yín ó mú àwọn bíi ó mú tó àwọn gbàgbé wo wọn fi ń háì báyìí kíní kan ọ̀pẹ́ yìí kíní kan. òun náà fi sábà rẹ̀ ńgbà náà ethanol ni wọ́n náà lọ rà ethanol tó bá ti ra mú orí ẹṣí bíi ọmọdé báyìí tí wọ́n ti dà sómi ó ti ní òdiwọ̀n òun náà ẹnìkan wọ̀n òdiwọ̀n ẹ̀ tó di wàhálà ń pín sinimá ń jọ sí àṣé bíyàwó ẹ̀ ṣe ń wọ̀n kọ́ lòun ṣe wọ̀n lòun náà bá mú àwọn bá tà fáwọn kọ́sítọ́mà àwọn tó máa kú mà tó mẹ́ta. ọ̀rọ̀ nípa ẹmu oníkẹ́míkà ìlànà kan sọ ni oríṣiríṣi wàhálà ayédèrú nǹkan ló ti wà ń ta tó ń dá gbogbo wàhálà oní aláìsàn àìsàn àjòjì tó wọlé. mo wọ mọ́tò ọmí láti Ògùnpa ńjọ́ kan ọkùnrin tí ó wá wa mọ́tò yẹn ẹnìkan wọ́n fẹ́ fún ní olómi ọsàn ó wá lóhùn kì í mú mọ́ ẹni wá ní kí ló dé ó lóhùn mú mọ́ ó ní tójú òun ti rí báyìí kòrókòrò níbi tí wọ́n ti ní ọjà kan tí mo forúkọ bò láṣìírí ó ní tẹ́ bá máa wọlé síbẹ̀ ó ní wọ́n gba fóònù gbogbo ọwọ́ yín ó náà máa bá wọn lóòdù ẹlẹ́yìn dòdò yẹn tó máa kún wọ́n á dẹ̀ gbé lọ gbóró ó ní wọn olóhùn rí wọn rọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ ń kọ́ kẹ̀ báyìí. káì ó ní mọ́tò torí àti di àwọn kan nu ọ̀nà ní ẹ̀mí ẹlòmíì. ó ní mọ́tò tó wọlé táwọn jọ pàdé ń bẹ̀ ó ní kì í ṣe mẹ́wàá ó náà olówó gidi náà san fáwọn o ó sì mọ̀jọ́ náà lòun ti fagilé pé eléyìí mi ò ní mú mọ́. gbogbo ìta abọ́ra lẹ́gbẹ̀ẹ́ títí nǹkan kan yẹn táwọn mọ ibi tó ti wá táwọn ọrùn tí wọ́n papọ̀ tí wọ́n dà sí ẹni tí òǹgbẹ́ni ti gbẹ́nu kí ni yóò gba jọjọjọjọjọjọ oríṣiríṣi ní bẹ́ẹ̀nu ẹ̀ àwọn tó ń fa àwọn àìsàn àjèjì gbogbo tí ó ń bá àwọn èèyàn sìn òun nìyẹn bó o la ṣe fẹ́ bọ́nú èyí àwọn míì lórúkọ pé wọ́n ń wá owó wọ́n dẹ̀ ń ṣépè fúnra wọn irú àwọn tó ń ṣayédèrú ẹmu ògùrọ̀ spiritual drink ni natural ẹwu àṣẹ Ọlọ́run ni n tó ń jáde látara agi láìsí pé nìkan kan mix òkìní kankan tó ń jáde directly látara agi tá a dẹ̀ mú tí ó dẹ̀ ní effect lára wa ẹmu direct oògùn ó tún wà medicinal téèyàn ò bá máa mú para tó yẹ kó kàn ra mẹ́mu moderately láràárọ̀ oògùn ojú ni náà. téèyàn bá ní malaria wọ́n ní kó lọ wá ewé ṣépèlébà kó ra ojúlówó ẹmu kó fi gbó ẹmu ògidì kó fi gbó á dẹ̀ kó mú ara á dẹ̀ yá èyí agbọ́dọ̀ lóhùn rojúlówó ẹmu kó lọ ra àwọn ẹmu tí ó ń pọ̀ nípò yaba irú èyí tí a fi ṣe ìfara láàárọ̀ yìí ẹ wo 091237067